Tí mo fi wá sórí afẹ́fẹ́ ní òní ọjọ́ keje oṣù keje. Mo ti ń ṣe ìpàdé kan lórí fún àwọn àyànfẹ́ olóore mi nìkan láti bí 2009. Màá máa ṣe text message, màá tún máa ṣe voice note. Ṣùgbọ́n ní ọdún yìí, Olúwa ní kí n gbé kúrò lọ́dọ̀ kí n má límìtì ẹ̀ sọ́dọ̀ àwọn olóore nìkan kí n gbé sí àgbáyé. Àdúrà méje fún ọjọ́ méje nínú oṣooṣù. Òun ni ohun àkọ́kọ́ tó jẹ́ kí n wá sórí afẹ́fẹ́. Èkejì, mo fẹ́ sọ ẹ̀bùn tó léwu fún ìránṣẹ́ Ọlọ́run ní ọ̀pọ̀ ìgbà. Àdúrà méje tí àwọn àyànfẹ́ káàkiri ni pé lẹ́yìn tá a bá ti dúpẹ́ ní àkókò tó convenient fún wa, àdúrà àkọ́kọ́ ẹ sọ fún Olúwa, àdúrà àkọ́kọ́, Olúwa, àwọn tó ṣe mí, mo dúpẹ́ pé wọn ò rí mi ṣe pa, ipá rẹ̀ sì ká wọn. Àdúrà àkọ́kọ́ ni, Olúwa, mo dúpẹ́ pé gbogbo ẹni tó ṣe mí ò jẹ́ rí mi ṣe pa, ipá rẹ̀ ó sì ká wọn. Àdúrà ìkejì, ẹ gbàdúrà yìí, Olúwa jẹ́ kí n rí òpin. Olúwa ràn mí lọ́wọ́ láti rí òpin ohun tí mò ń là kọjá. Olúwa ràn mí lọ́wọ́ láti rí òpin ohun tí mò ń là kọjá. Number 3, àdúrà ẹ̀kẹta, àjọ àgbáyé tí ń lọ lórí mi tọmọtọmọ lórí ìran mi. Olúwa bá mi bàjẹ́, bá mi cancel àjọ yẹn. Àdúrà ẹ̀kẹrin, ẹ sọ fún Olúwa, ogun ẹ gbà mí, ẹ gbà mí, ẹ gbà mí, ogun ẹ gbà mí, ẹ gbà mí. Olúwa, mi ò bá ọ sọ bí eléyìí, Olúwa má jọ yanu ilé mi lọ́dún yìí. Àdúrà ẹ̀kẹrin, ẹ sọ fún Ọlọ́run, Olúwa, gbogbo ohun tí ó dájọ́ tì mí bí ogun, Olúwa fọwọ́ agbára rẹ palẹ̀ rẹ̀ mọ́, kó sọ di ẹ̀rí fún mi. Àdúrà ẹ̀kẹfà, ẹ sọ fún ọba àwọn ọba wípé èyí tó kù nínú ọdún yìí, Olúwa jẹ́ kí n fi kó àjọ ọpẹ́ ni kẹ́ jẹ́ kí n fi kó. Àdúrà ìkeje, ẹ sọ fún Ọlọ́run, Olúwa, gbé èmi àti ìran mi àti ìdílé mi wọnú májẹ̀mú àṣepé ti ọdún yìí. Àdúrà kan tó kù òun ni pé ẹ sọ fún Ọlọ́run, Olúwa, ìrìnàjò mi sí ìjọba ọ̀run, Olúwa má jọ fi orí sápán, ràn mí lọ́wọ́ láti dé ọ̀run. Thank you. Àdúrà méje àwọn àyànfẹ́ tí èmi nìyẹn. Láti 2009 ni mo ti ń ṣe prógrámù yìí fún àwọn ọmọ Ọlọ́run, ìyẹn àwọn olùrànlọ́wọ́ mi. Ṣùgbọ́n ní ọdún yìí, Olúwa àwọn ọmọ ogun ní kí n gbé sí gbogbo ayé. So, thank you. Ìyẹn àdúrà méje tí òní, a tún máa expect ti ọ̀la. Eléyìí iṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn ọmọ Ọlọ́run tí wọ́n jẹ́ incoming minister àti minister. Mo fẹ́ bẹ gbogbo àwọn àyànfẹ́, ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí. Bó bá nídìí kẹ́ kọ́ọ̀tì, ẹ bá mi kọ́ọ̀tì ẹ̀, kẹ́ pín fáwọn ọmọ Ọlọ́run, èyí tó jẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run. Number 1, àwọn ẹ̀bùn tó léwu fún ìránṣẹ́ Ọlọ́run láti gbà. Ẹ kà kọ sí òkè, àwọn ẹ̀bùn tó léwu fún ìránṣẹ́ Ọlọ́run láti gbà ní ìgbà míì. Number 1, agogo ìgbàlà. Ẹ̀bùn agogo ìgbàlà ó léwu. Number 2, ẹ̀bùn bíbélì fún ìránṣẹ́ Ọlọ́run ó léwu. Number 3, ẹ̀bùn àga ìwàásù, that is pulpit, fún ìránṣẹ́ Ọlọ́run láti gbà ó léwu. Number 4, ẹ̀bùn àga ìwàásù ní number 3.
Number 4, ẹ̀bù gíláàsì ojú, kí wọ́n ra gíláàsì ojú fún ìránṣẹ́ Ọlọ́run, that is glass, ṣé gíláàsì ojú ni gíláàsì ojú tá à ń fi wọ̀, ó léwu fún ìránṣẹ́ Ọlọ́run láti ìgbà. Another one, ẹ̀bù bóyá ara ìránṣẹ́ Ọlọ́run ò yá àbí ìkankan, wọ́n wá ra oògùn treatment, wọ́n ra oògùn wá fún ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tó rà á wá kì í dẹsẹ̀ ẹni tó mà dáadáa, ó léwu fún ìránṣẹ́ Ọlọ́run ní àtìgbà. Ní ìtẹ̀síwájú, ẹ̀bù bàtà wíwọ̀, bàtà tá à ń wọ̀ yìí, ó léwu fún ìránṣẹ́ Ọlọ́run láti gbà. Ẹ̀bù aago ọwọ́, ó léwu fún ìránṣẹ́ Ọlọ́run láti gbà. Àwọn nǹkan yìí, bí ẹnikẹ́ni bá fi ta wá lọ́rẹ, irú ẹni tó fi ta wá lọ́rẹ yẹn, báwo la ṣe close tó, báwo la ṣe mọ̀ tó, a lè gbà á, ṣùgbọ́n bí a ṣe súnmọ́ wọn sí ló máa determine, ẹni tí ọkàn wa trust pé ẹni yìí ẹni Ọlọ́run ni. Ẹ̀bù aṣọ bẹ́ńsíìtì, lílò bẹ́ńsíìtì tá a fi ń sùn, ó léwu láti ìgbà. Àwọn ẹ̀bù tí mo dárúkọ, ilé ẹ̀gún, bóyá ilé ẹbí tí wọ́n máa dáadé sọ pé àbí òlòmọ́, àbí ilẹ̀ tí ẹbí òlòmọ́ tó dẹ̀ lẹ́gùn tá gbé fún ìránṣẹ́ Ọlọ́run pé kó lọ fi bẹ̀rẹ̀ church, ó léwu. Mo ń sọ àwọn nǹkan wọ̀nyí nítorí àwọn àyànfẹ́ tí ó ń bọ̀ lẹ́yìn nínú iṣẹ́ Olúwa, àti nítorí àwọn tí ó ti wọnú ogun yẹn nípa òpè. Bákan náà, ẹ̀bù oúnjẹ tí kì í ṣe bóyá wọ́n gbé wá, wọ́n gbé wá, kì í ṣe pé wọ́n rà kankan, ó léwu ní ìgbà mìíràn fún àwọn àyànfẹ́ láti gbà. Ní ìtẹ̀síwájú, nǹkan àlòkùn tẹ́nìkan ti lòkùn tó wá gbé fún àwọn ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ yẹn. Nígbà míì, irú ẹni tó gbé fún wa ṣe pàtàkì, àbí ọwọ́ ẹni tá a ti fẹ́ gbà ó ṣe pàtàkì. Àwọn ẹ̀bù wọ̀nyí nípa ti ẹ̀mí, ó léwu fún àwọn àyànfẹ́ láti gbà. Mo sọ eléyìí nítorí ìrírí. Kí n tó parí, there was a time, ìjọ àkọ́kọ́ tí mo kọ́kọ́ dá sílẹ̀, wọ́n ra pípùtì wá fún mi. Ìjọ yẹn tẹ̀síwájú, bàtà ra pípùtì tàbí bóyá àgbo, kò ju oṣù mẹ́ta, ìjọ yẹn close down. Lẹ́yìn yẹn mo tó padà lọ sí ọmọ ìjọ fún ọdún díẹ̀, fún ọdún bíi 3-4 kó tó di pé mo tó wá dá chọ́ọ̀chì tuntun sílẹ̀. Ìgbà tí mo wá dá chọ́ọ̀chì tuntun sílẹ̀, so mo àti ìṣe ọgbà sínú chọ́ọ̀chì nígbà náà, mo kà dá dédé orí òkè ni nínú chọ́ọ̀chì, mo bá aago tí wọ́n gbé kọ́, ó ń ṣiṣẹ́ ń bẹ̀. Inú ilé ni mo dẹ̀ wà tó lùwà ti ní kí n máa bọ̀ church pé àjòjì kan ti wà nínú ọgbà church. Mo dẹ̀ dé inú church, mo wo gbogbo church, kò sí àjòjì kankan, but mo kàrí pé wọ́n ra aago tuntun sínú church. Immediately mo gbóhùn Olúwa pé kí n gbé aago yẹn, kí n lọ ra polybag dídún, kí n máa gbé lọ sórí Òkè Ìkòyí. So I have to travel from Lagos down to orí Òkè Ìkòyí, pé mi ò dẹ̀ gbẹ́dọ̀ wo ojú aago yẹn. Mo bá gbé aago yẹn lọ sí orí Òkè Ìkòyí, mo bá gbé e bẹ̀. Nígbà tó di ọjọ́ tó tẹ̀lé, Sunday tó tẹ̀lé, ẹni tó gbé aago yẹn wá, ó bá bínú pé òun ò rí aago tó ń gbé wá sínú church. Mo ní tí ẹ bá gbé nǹkan kan wá sí church, ilé pásítọ̀ ló máa wà. Ó ní kò sí ní ilé mi sẹ́ẹ̀, ó lóun ti lọ wọnú ilé mi. Lóòótọ́ ló wá sínú ilé mi tó ṣeré, mi ò mọ̀ pé aago yẹn ló ṣọ́ wa. Ó ní kò sínú ilé mi. Mo ní ẹ̀wọ̀ yàrá mi náà. Ó ní òun mọ̀ pé kò sínú ilé mi. Ẹ̀rù bà mí. So kò pẹ́ rẹ̀, òun àti ìyàwó àti àwọn tó mú wá bí wọ́n ṣe fi ṣọ́ọ̀ṣì lẹ̀ nìyẹn. So kí ni mo fẹ́ sọ nípa eléyìí?
kì í ṣe gbogbo ẹni tó fún wa lẹ́bù ló ní ìsùpẹ̀ ló ṣe ìkà ọ̀ bọ̀ mo sọ fún wa wípé àwa incoming minister ni mo bá sọ mo dẹ̀ fẹ́ kí ẹjọ́ tó lọ Ọlọ́run mi fún yín lówó o bó tẹ́ ẹ bá mi fi mẹ́sẹ̀gì sọwọ́ sí àwọn ọmọ Ọlọ́run tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ nínú iṣẹ́ Olúwa so kí wọ́n kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ àwọn ẹ̀bùn tó léwu fún ìránṣẹ́ Ọlọ́run láti gbà ní ìgbà mìíràn bí a bá dẹ̀ máa gbà ẹ jẹ́ ká wo ẹni tó fún wa ká dẹ̀ wo ìrìnàjò àwa àti ẹ̀ ká dẹ̀ gbàdúrà sí nínú ẹ̀mí kí Ọlọ́run ó gbà fún wa kì í ṣe ìmídélè tá a bá fún wa ní ká máa lò. Thank you, God bless you. Ẹ jẹ́ ká gbàdúrà mẹ́ta. Ẹ pe orúkọ Jésù gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run kárí ayé. Olúwa ẹ̀bùn tí mo ti gbà tó ti kó bá iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa bà ogun ẹ̀ jẹ́ ní mo ṣe ń gbọ́ mẹ́sẹ̀gì. Àdúrà àkọ́kọ́ ni ẹ gbà gbogbo ẹ̀bùn tí mo ti gbà tó ti kó bá iṣẹ́ ìránṣẹ́ mi. Olúwa bà gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́. Jésù Olúwa wa ẹ porúkọ Jésù àdúrà èkejì ẹ sọ fún ọba àwọn ọba Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun o ta ló fi ẹ̀bùn dá èmi àti ìran mi dúró gbogbo ẹni tó fi ẹ̀bùn dá èmi àti ìran mi dúró orúkọ Jésù Olúwa ṣèdájọ́ tí ò láàánú fún láàárọ̀ yìí Olúwa ní gbogbo bí tẹ́ ẹ ti gbọ́ gbogbo ẹni tó fi ẹ̀bùn àdà nínú ẹ̀mí ló ti fún mi ní o lójú àlá ló ti fún mi ní o lójú ayé ní o gbogbo ẹni tó fi ẹ̀bùn dá èmi àti ìran mi àtayé mi dúró Olúwa ṣe ìdájọ́ tí ò láàánú fún àtòun àti agbára rẹ̀ jọ dasán àdúrà ẹ̀kẹta ẹ sọ fún Olúwa Olúwa yọ mí kúrò nínú ìgbèkùn ogun ẹ̀bùn tí mo ti gbà o Olúwa yọ èmi àti ìran mi jáde nínú ìgbèkùn ẹ̀bùn tí mo ti gbà ẹ sọ fún Ọlọ́run àdúrà ẹ̀kẹrin ẹ pariwo Olúwa o gbogbo ẹ̀bùn ò ní ju báyìí lọ tí mo ti gbà ẹ̀bùn ò ní kọjá ibẹ̀ yẹn ẹ̀bùn ìran yẹn ò ní gbérí ẹ̀bùn ìran yẹn ò ní lọ ju bẹ́ẹ̀ tí mo ti gbà Olúwa bá mi gbà mí o bá mi bà gbogbo májẹ̀mú rẹ̀ jẹ́ Olúwa bà májẹ̀mú rẹ̀ jẹ́. Glory be to God. Ògo ni fún Jésù lókọ̀ọ̀run. Ẹ kà sọ fún Ọlọ́run láti òní lọ ìbọ̀dì tí ẹ̀bùn tí mo gbà fáyé mi lójú àlá ni nínú ẹ̀mí nínú ayé mi ìbọ̀dì ẹ̀bùn Olúwa bá mi bàjẹ́ o bá mi bàjẹ́ o ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ bá mi pín mẹ́sẹ̀gì fún àwọn incoming minister ẹ bá mi pín mẹ́sẹ̀gì fún àwọn incoming minister mo fi ọba àwọn ọba bẹ̀yìn ẹ bá mi pín fún àwọn incoming minister ojú wa ti rí tó ojú àwọn incoming minister ti rí tó òpè ti ṣe wá òpè ti mú wá òpè ti dá wa dúró orúkọ Jésù gbogbo ìbọ̀dì ẹ̀bùn tí mo ti gbà tó ti kó bá mi o Olúwa bá mi fi iná bàjẹ́ iná tààrà bá mi bàjẹ́ gbọ́ àdúrà Jésù Olúwa wa ẹ gbọ́ o bí ẹni tó jù ọ bá fún ẹ lẹ́bùn for example there was a time bàbá mi Ayẹwà ó lọ sí abroad ó ra t-shirt wá fún mi nígbà tí mo délé t-shirt yẹn mo fẹ́ lọ sí program ní Port Harcourt ó ní mo wọ̀ lọ iṣẹ́ dẹ̀ ṣe torí pé ẹni tó jù mí ó fi bless mi ni ó fi bless ẹni tó jù ẹ bá fún ẹ ní ẹ̀bùn tó bá fún ẹ ní ẹ̀bùn tí ẹ dẹ̀ rí pé ẹni yẹn ó jù ọ ẹni ẹ̀mí ni gbà ó ìyẹn kọ́ ni mò ń sọ o bàbá mi Ayẹwà fún mi ní ẹ̀bùn ìgbà tí mo délé t-shirt yẹn mo tó fún ẹyọ kan ẹ̀ mo tó fún evangelist mi pé kó máa lò nínú àdúrà tá a bá fẹ́ lọ sí program máa wọ̀ nítorí pé ó fìyẹn bless mi ni ẹ̀bùn ẹ̀rún nìyẹn ẹ̀bùn pé ọmọ ìwọ náà máa ga láyé ọmọ ìwọ náà máa tẹ̀síwájú these are the secret but ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ká lọ gba àwọn ẹ̀bùn ẹni tá a mọ̀ rí kankan àbí ẹ̀bùn tí mo sọ ẹ má misquote to mi o ẹ̀bùn kò sí ohun tí ìránṣẹ́ Ọlọ́run bá ní láyé ẹ̀bùn ni tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ò ṣiṣẹ́ ìjọba ẹ̀bùn làwa máa ń jẹ ẹ̀bùn ló máa gbé wa sókè ẹ̀bùn ló ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ ká gba
ẹ̀bùn búburú ṣe mọ̀ pé Élímà náà fún Paul lẹ́bùn ṣùgbọ́n Olúwa sọ pé kí ẹ̀bùn ẹ̀ kó ṣe kí ni kó gbé sọ́wọ́ ẹ̀. Àwọn kan wà tá bá fún wa lẹ́bùn wọ́n fi promote wa nínú ẹ̀mí ni o, but àwọn kan wà tá bá fún wa lẹ́bùn wọ́n fi dá wa dúró lé o, yẹn ni mò ń sọ o, especially Bíbélì aago ìgbàlà people àgọ́ tá a jókòó lé church ó léwu díẹ̀ o. Mo sọ eléyìí nítorí àwọn incoming minister àti ẹ̀yin ọmọ Ọlọ́run tí a ti fi ẹ̀bùn dá dúró. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dẹ̀ gbàdúrà fún èmi náà, gbogbo ìjì àkókò yìí kí Ọlọ́run kó bá mi dá dúró. Ọ̀pọ̀lọpọ̀ ló fún wa nímọ̀ràn tí a dẹ̀ rí pé kì í ṣe mà ló fún wa, ó kà kórìíra wa àbí ó fẹ́ ọ̀nà láti bá wa jà. Ìyẹn tí ẹ bá rí pé adáwọn kan lóhùn nígbà kan sẹ́yìn, kì í ṣe advice ò yẹ kó fa ìjà, ohun Olúwa ò yẹ kó fa ìjà. Sóye yín báyìí, a kì í fi tipátipá gba Jésù, a kì í fi tipátipá mú èèyàn lọ́run, a fi tipátipá yin Ọlọ́run, a kì í fi tipátipá mú èèyàn yin Ọlọ́run, a kì í fi tipátipá sọ wípé ká fún èèyàn nímọ̀ràn kó gbà àbí ká fi tipátipá sọ pé kí a sọ ohun Olúwa. Ṣùgbọ́n ẹ gbàdúrà, ohun gbogbo tí a bá là kọjá láyé ó pẹ̀lú àkọọ́lẹ̀ wa. Àwa gangan la gbọ́dọ̀ wò pé àkókò tí mo wà yìí Olúwa mo understand there. So mo dẹ̀ ń fi àkókò ibẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run bóyá ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ̀rí mi bá sọ̀rọ̀, kì í ṣe pé ẹjọ́ mi, but mo kà silent media for now tí ohun Olúwa ló gbé mi wáyé. Mo kà silent fúngbà kan, fóònù mi mo kà pa fún ìgbà díẹ̀ nítorí àwọn mẹ́sẹ̀gì tó ń wọlé àti àwọn kan, torí bí a bá ń wo mẹ́sẹ̀gì yẹn ó máa rú ọkàn wa sókè àbí tí wọ́n bá fò wá. So torí yẹn ká má bàa kọlu Ọlọ́run, ká má bàa kọlu ẹ̀yin ọmọ Ọlọ́run náà tẹ̀ ń fún wa nímọ̀ràn. A ní ìdá tí wò pé ọ̀nà wo la lè gbà láti silent yẹn kankan báyìí. So kẹ́ má bínú, very soon gbogbo ìdíyẹ a fẹ́ lọ. So gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mo bẹ̀ yín, ẹ bá mi pín mẹ́sẹ̀gì fún àwọn ọmọ Ọlọ́run, especially incoming minister. Thank you. Ẹ gbọ́ gbólóhùn mẹ́ta yìí, ẹ dẹ̀ gbàdúrà fún mi kí èmi náà kí n rí àánú fi borí ìjì tó ń lọ lọ́wọ́ rẹ̀, kí n dẹ̀ rí àánú gbà láti lè mú ìrìnàjò mi dé ilé ayérayé. Ní ìkẹta, kẹ́ gbàdúrà fún mi àti ìdílé mi, bí a bá pàdánù gbogbo láyé ká má pàdánù ìjọba ọ̀run. Thank you. Fún gbogbo ẹ̀yin tẹ́ bá mi share mẹ́sẹ̀gì yìí fún àwọn incoming minister, mo gbàdúrà fún yín lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Látòní lọ, ìkóríta tá a ti fi ẹ̀bùn dá yín dúró, Olúwa tú yín lẹ̀. Gbólóhùn èkejì ni pé gbogbo agbára tó mọ odi yí wa ká tí ò jẹ́ kí ìran wa tẹ̀síwájú, iná àtàrà kó wó palẹ̀. Gbólóhùn ẹ̀kẹta, gbogbo ìjọba tó kóra wọn jọ láti dìde láti bì wá wó, Ọlọ́run yóò fi wọ́n ṣe òtítẹ̀ fún wa. Gbólóhùn ẹ̀kẹrin, lábẹ́ bó ti wù rí, gbogbo ẹnikẹ́ni tó mú àwòrán àtorúkọ wá ń yalé kiri kí tiwa ó lè bàjẹ́, látòní lọ àlàáfíà òun àtàlàáfíà wọn ò ní jọrẹ́. Látòní lọ Olúwa yóò gbà àlàáfíà wọn. Gbólóhùn àkarùn, lábẹ́ bó ti wù rí, ogun ò ní jù mí lọ láyé, wàá ríṣẹ́. Gbólóhùn ẹ̀kẹfà, lábẹ́ bó ti wù rí, ìran rẹ, iṣẹ́ ìránṣẹ́ rẹ, ìdílé rẹ, ìgbéyàwó rẹ, látòní lọ Olúwa fún ara rẹ̀ yóò gba àkóso rẹ̀ tí ò ní fi gbomijé lójú rẹ̀ mọ́. Gbólóhùn ìkeje, bí o ti ń bá mi pín mẹ́sẹ̀gì tó dẹ̀ ń ṣe àmì lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́, bí ohun gbogbo bá já ọkulẹ̀ láyé, Ọlọ́run ò ní já ọkulẹ̀. Àárín ìwà àtọlọ́run kò ní dàrú. Together we shall make heaven. Àádẹ́rì Kristi kátólíkù. Thank you. God bless you. My name remain the same. Israel Nasiru Oluwagbemidide. My number remain the same. 08038030562. Mo dẹ̀ bẹ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run. Àwọn péèjì pọ̀ táwọn èèyàn sí ní ìgbà tí mi ò tí accept àti wá sórí mídíà ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Àwọn péèjì yẹn ò ṣe tèmi gangan o, péèjì mi gangan táwọn ọmọ Ọlọ́run bá fẹ́ fọ́lò mi ni o.
Nasiri Israel Olúwagbémidìde ní péjì mi, Nasiri Israel ní YouTube channel mi tí mo authorize. TikTok Nasiri Israel Olúwagbémidìde ní TikTok tí mo authorize o, kò dẹ̀ pẹ́ tí mo ṣẹ̀ṣẹ̀ authorize o. Gbogbo èyí tó kù tẹ́ ẹ bá rí tí í ṣe tèmi o, àwọn ọmọ ló ṣe ní orúkọ mi nígbà tí mi ò gbà fún wa ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ọdún méjì síbi ni mo ṣẹ̀ṣẹ̀ accept pé ká gbé mi ká ṣe péjì fún mi o. Thank you, God bless you all. A ó pàdé lọ́la.